tó ṣe fi hù. alálà ó mà ti gbére tuntun dé. ọlọ́run lọ́ba jídára tó máa sáyé ẹ̀dá ọba tó ra kẹ̀kẹ́ fárọ̀ tí ó fẹ́ kó mọ̀ nira tó ní ká ẹlẹ́sẹ̀ méjì. ta ló tó ka fárí fún wò tó jẹ́ tó nílẹ̀ tó kò má dẹ̀ ṣe dá ló tó bàgbára ọba tó dẹ́ lẹ́sẹ̀ méjì tó ń tì kẹ̀kẹ́ láyé mi. ta ló tó ka wárí fún wò tó jẹ́ tó nílẹ̀ tó lọ́rùn kò má dẹ̀ ṣe dá ló tó bàgbára ọba tó dẹ́ lẹ́sẹ̀ méjì tó ń tì kẹ̀kẹ́ láyé bí tí o bá dẹ̀ tì. wọ́n lé sábìlì yìí o ìláyé ọlọ́run sáàtì kó má gba yìí tó wà lára mi. bàbá máa la o ṣẹ́fíwù mi ìtúkà dosco fẹsẹ̀ fẹ́ gàgà ìláyé Elédùmarè kó máa já wọn wálẹ̀ ẹni ìláyé wà ìlú mi. à ń bẹ́ lórí ilẹ̀ la ṣe ń dúpẹ́ báwo sì gan ẹlòmíì akúnkú dúpẹ́ ìgbàgbọ́ wa ló fà sábàbí táyé fi rójú bá gbàgbọ́ ní pẹ̀lú ìfẹ́ ayé rójú. la ṣe ń dúpẹ́ báwo sì gan ẹlòmíì akúnkú dúpẹ́ ìgbàgbọ́ wa ló fà sábàbí táyé fi rójú bá gbàgbọ́ ní pẹ̀lú ìfẹ́ ayé rójú. àṣepé báwo bá ikú iṣẹ́ ẹni kì í tán bẹ́ẹ̀ mi bá ṣì wà àwòjì rìn ìjà kúnrí láyé tẹni tó kú ló tán ìrètí wà fàlàyé gan. àbẹ́ lórí ẹ̀ la ṣe ń dúpẹ́ bá ó sì kan ẹlòmíì àkókò dúpẹ́ ìgbàgbọ́ wa ló fà sábàbí táyọ̀ fi rójú bá gbàgbọ́ níyì pẹ̀lú ìfẹ́ ayé arójú.
olúborí 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 òkèlókè. Adénúgà bàbá wọn bàbá wọn. Bàbá wọn bàbá wọn. Adénúgà Madam Salamatu Wazobia Wogia African Brother Entertainment. Àwọn ológun ní wọlé wá sílẹ̀ láti inú wa lè ṣe àwọn African Brother Entertainment. Ọjọ́ sọ wòtó ṣọlá bọ́lá ẹ̀kọ́ Wazobia ọlọ́lá lónìí tèmi o wá só tèmi o. Bàbá wọn bàbá wọn. Gbogbo bámilá nínú gàmó kìí o. Sangodo yìí o. Màmá wọn màmá wọn. Ìbá fún wa bàbá bàbá alájí tèmi ó ṣàfi o. Ẹ̀nà abálẹ̀ ní bàbá àgbà aláyọ̀. Bàbá oko mọ ojúbà o. Olùwò ló ń ṣe bà lọ́wọ́. Alájí ṣàfi mọ̀ kíákíá o. Bàbá bẹ́ẹ̀. Àṣọ àgbéṣàkó gbọ́dọ̀ pẹ̀lẹ́lẹ́lẹ́ ní abálẹ̀ là bàbá àgbà láyé. Alájí tèmi o fújì kàdóṣó. Ṣàfi o alájí ṣàfi tèmi o. Àgbáwo bàbá tó nílẹ̀ tá ń tẹ̀ lọ́wọ́ Alájí Ṣàfí o ọmọ ogo mojúbà o Alájí Ṣàfí ló nílẹ̀ tá ń tẹ̀ o jẹ́ ká gbó jẹ́ ká tọ́ ọmọ ṣe bàbá bá àgbàlagbà o wọ́n tẹ́ ọmọdé bájú bá gbà àgbàlá yìí wọ́n tẹ́ kó ló bájú bá lè àìlá lánàá fún ìbólúwa ẹ̀ bá Alájí Ṣàfí o jẹ́ kó lè wọlé kó gbọ́ kó tọ́. Alájí bàbá mo kí ọmọ kó olúwo lókè lọ́wọ́. Ìmọ̀ olúwo náà máa lóòdù ọ̀yìn ìbẹ̀tù sáà nílé tèmi o. Alájí Ṣàfí ó yá bàbá wọn bàbá wọn. Alájí Ṣàfí o kábíyèsí o ọba tó nílẹ̀ tá ń tẹ̀ lọ́wọ́ ọba tó pàṣẹ ilẹ̀ tá ń tẹ̀ lọ́wọ́. Iwájú ló máa ń hàn lọ. Alájí Ṣàfí èwo lè régélé. Wọ́n ti gbà fún. Ìyẹ́mọ́lù gbogbo Asia mi ni o. Asia tèmi ni o. Asia tèmi ni o. Tèmi ni o. Asia Kuala Lumpur ẹjọ Ṣàfí tèmi o. Alájí Ṣàfí Mariam tèmi o. Mariam Akọ́lá ló bá kọ́ adájà tiwa mada mama gbégbégbé. Ànábì mú ọ̀bọ̀ aláwàsọ̀lá ẹ̀ṣẹ̀. Ẹ má má jẹ́ kó lè lálejò nítorí oníṣẹ́ ńlá. Torí pé rọ̀dí tún bí mọ́kọ́ sábọ̀ làhùlí. Rọ̀dí tún bí mọ́kọ́ sábọ̀ làhùlí. Adé o, wọ́n fá wádìí tí wọ́n múlẹ̀ lára léke. Kàmọ́ àsànàlá òfin mọ̀mọ́dọ́. Kazalika yóò sẹ́nà òfin wàhùwàkì. Nítorí màmá wa ó sára wọ́tù. Àbẹ̀ní Adé,
Hasan Adé Enuga ó bàbá wa tọ́dọ̀ lóògbé. Mo níwájú tọ́dọ̀ ojú kan ó àkìkí mọ́ríà ó kó má bàjẹ́ ó lọ́lá ọlọ́run èèláyé. Gbogbo ẹ̀yìn tó fi sílẹ̀ ó kò ní ṣòro. Mo kí bàbá wa ò ṣí fi mọ́ gbogbo ẹ̀pẹ́ pátápátá. Mo tún wá fi bàbá o mo fi kí bàbá mi. Àjìmọ̀ inú dínní mi ọmọ balógun dodo. Mo kí yín o. Gbogbo ọmọ ẹ̀pẹ́ pátápátá mo kí yín. Àfà Abíọ́dún Aláàjì Saoty Arẹwà o bàbá wa ọmọ balógun mo kí yín. Àlàó bàbá Rọ́fíà ìbú owó tí kì í pariwo bàbá o ìkọ́ ọmọ olókùn ọ̀là mi ọmọ olókùn ẹṣin. Àlàó tó pọ̀pọ̀pọ̀pọ̀ o tí ò ní ìtọ́ o ó yá nítorí Àlàó ìrèkò mi ní kòkó òkèyè. Kọ̀rọ̀ kádínà mọ́kàrá àlànà fún ni. Àlàó ló sọ wípé wé kí n gbórí iṣu pé kó kádùn. Ìpọ̀rí aláǹgbá kì í ṣẹ́rùn méjì. Ó ní bọ́kẹ̀rẹ́ bá forí péré àfihàn pọ́lá. Bọ́kẹ̀rẹ́ bá forí péré àtúnfihàn pọ́lá. Bó bá àjọkùnrin ọmọ Ádámọ̀ tó bá àjọbìnrin ọmọ àwa o. Ìfẹ́ mi sí wọn lọ́kàn bọ́ọ̀sì máa fẹ́ wa. Ìfẹ́ wa sí wọn lọ́kàn kọ́ sì máa fẹ́ wa o. Ìfẹ́ wa sí wọn lọ́kàn kọ́ sì máa fẹ́ wa. Mo ká lára fàmí o ọmọ Tàlàó o. Mo jáde lọ́lẹ̀ ní ọba wa ìdò. Jíjáde mi lòdì mo fi lé lọ́wọ́. Máma jẹ́rìí ṣùtà rọ̀bì ọlọ́run. Àríyọ̀ béèyàn bá ń ṣàtakò mi bí mo bá ń ṣeré. Ọ̀tá sùn lájàrá nílé dúníyàn. Gbogbo aláǹgbádánù délẹ̀ ò nílé dúníyàn. Àwọn méjì tí inú márùn ọ̀bọ̀ ọlọ́run. Ìkó olókùn ọ̀làyọ̀ ọmọ Adékúnlé lónìí. Ó pé èké ò lè ṣe é ṣe láláyé pé mẹ́rin o. Èèyàn méjì olóṣè èké òkò ògùnrégé. Ó ní tó bá di mẹ́ta ẹ̀sọ̀ ń pé. Àní bí wọ́n bá di mẹ́rin ọ̀rọ̀ wa kò. Àní mi ò fẹ́ fàágùn ni ó torí mi nìkan ọkọ ni mo wà bí. Àkíkí lórúkọ mi Àlàjà Mọ̀ríyámọ̀. Kò sí ohun tó bàjẹ́ o bèbè ká máa fẹ́ra o. Ẹ ò bá lọkùnrin ẹ ò bá lóbìnrin èmi gan kò í jẹ. Ẹ ò bá lóbìnrin èmi gan kò í jẹ o. Ẹ ò bá lọkùnrin èmi gan kò í jẹ. Torí kò sásìkò ní o lè di sàrúdí sún wọn mi o. Ànábì Muhammad aláwọ̀ sálàwà mọ́. Yusufu lórúkọ tèmi ń jẹ́. Ọmọ Yusufu ní. Ó wá di Yusuf. Ìbàlọ́wọ́ ọlọ́run ọba. Ọba lórúkọ lẹ́gbẹ̀dẹ́ mẹ́jọ orúkọ tí ò sí láwọn ẹni kankan pé má fọwọ́n orúkọ tí ń dààmú èpè. Akéwèjẹ gbogbo olùsẹ̀ bàbá Adébọ̀ mo kí yín o. Yusuf ló ń pèrè bàbá mi dáadáa. Salamu alaikum. Alẹ́ àgànnì tún ti dé. Nílé lóko lájò. Bàbá ń sọ níbẹ̀ jùlẹ̀ kí number one leader tó ń sọ. Ó kéré lójú ó ta lẹ́nu small body big engine. Ọ̀gá fẹ́ everybody mo kí ẹ bàbá mi. Bàbá wa mo ní pé mo wí pé àwọn òkè kan bẹ́ òkè ìṣòro tó bá jálù ní bí tọ̀hún ò bá kú tọ̀hún ò ní dìde òkè yìí bá jálù yìí
àṣẹ ọlọ́run ni lónìí ìwọ òkè dúró 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 akéwéjẹ yìí ti wà ní kò ṣe é pa ẹ padà lọ jíṣẹ́ òun kò ṣe é pa kò ṣe é pa kò ṣe é pa ẹ padà lọ jíṣẹ́ òun. ajamọ̀rúbá mo tún pé bí bá ṣe ò bá ṣe kí ni bàlá wá fẹ́ lá akéwéjẹ bí bá ṣe ò bá ṣe tí bá ṣe ò bá ṣe tí bá ṣe ò bá ṣe kí ni bàlá wá fẹ́ lá ìrọ̀rùn eku ṣóun ní ìrọ̀rùn ẹyẹ ẹ̀yin onítèmi tẹ̀ǹdí wá pé kí n gbà ó ara òní nìyẹn gẹ̀dẹ̀ nírọ̀kòkò lágbàlá àmàjà sọpẹ́ zinatu dúníyé mọ́lúwà wà ládùn jẹ̀mílá tún sáúnjà bàbá ò sábùsámánì bẹ́tùtù sùrì sáyàrá tún mí sínàtù dúníyà anabi mọ́mọ́ aláwọ̀sálàwà ó ajásá àrùjí. anabi mọ́mọ́ aláwọ̀sálàwà mọ́ ọ̀rẹ́ àbá. ọlọ́run ọba dúpẹ́ o ẹ̀sọ́ ẹ̀jẹ̀ ń gbọ́n. adúpẹ́ lórí oore tó ṣe ọlọ́run ọba. gbogbo kíkì tìyẹ ní o látara oníṣẹ́ ńlá nàbí muhammadu akẹ́yìndé gbẹ̀gbọ́n oníṣẹ́ ńlá tiwa ní. látara yìí mo kí ṣífì mọ́mú ìlú ẹ̀pẹ́ bàbá mo kí yín. ọ̀pá tó fi pọ̀ wá ẹ̀ máa ní kọ́. bàmí ìmáàmù kọ́ láwọlé sọ́ni o bàbá mo kí yín. ìmáàmù sàdálà abdulrahman ẹ̀gbọ́n Saoty Arewa bàbá mo kí yín. ọlọ́run tó dá wa papọ̀ kò ní tú wá ká láéláé. látara yìí mo fi kí bàbá mi ògùn dábẹ́jà lájí ṣẹ̀fíwẹ̀lá o. bàbá orin ájì ṣẹ̀fíwẹ̀lá o. nítorí ájì ṣẹ̀fíù sọ pé orí owó owó lórí mi. Àlàó ìbáráfíà orí owó owó lórí mi mo jí lówùrọ̀ yìí o mo bẹ́lẹ̀ dà sọ̀rọ̀ ìpẹ́ kò rí mi lálọ́ ní rere fún mi orí owó owó lórí mi. ọwọ́ ajé ajé lọ́wọ́ ọwọ́ ajé sẹ́ ajé lọ́wọ́ mi mo jí lówùrọ̀ yìí o mo bẹ́lẹ̀ dà sọ̀rọ̀ ìpẹ́ kọ̀wọ́ mi lànà rere fún mi ọwọ́ ajé ajé lọ́wọ́ mi. Ògún dábèje bàbá mi mo kí yín step brother ibà sí. aláhùn tó dà wá papọ̀ kó ní tú wa ká láéláé látara yìí mo kí African Brothers mo kí yín ẹkú iṣẹ́ sp gbogbo wa mo kí ìlàlíyà mami inshallah. ta ló ní sábàbí mi débi ajá borí pé Saoty ìwọ náà ló ṣo ní sábàbí ìwà débi aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. borí pé ra ọtí ọlọ́run tó dá wa papọ̀ kò ní tú wa ká láéláé. ó yá sọ pé lady Saruji orúkọ mọ̀ ń jẹ́ o Saruji. Saruji lorúkọ tí mo ń jẹ́ o Saruji. àríyá ìlú yìí làwa yìí ẹ ti ṣe wá lálejò. SP àríyá ti ṣe mí lálejò. ẹ̀pẹ́
yìí lady Sarujiu gbogbo ọmọ ẹgbẹ́ alárọ̀ ogun mọ̀ dẹ́dẹ́ mo kí yín. akíkábíyèsí tìlú Ẹ̀pẹ́ títí wá gbogbo ìmáàmù alálùfáà síbẹ̀ ní ìlú Ẹ̀pẹ́ lákì pátápátá ọlọ́run tó dá wa papọ̀ kò ní tú wa ká láéláé. ojúmọ́ re ni o ojúmọ́ re ni ojúmọ́ re ni o ojúmọ́ re ni ilẹ̀ tó mọ́ mi lé ni o ojúmọ́ re ni ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ re ni. ojúmọ́ re ni ilẹ̀ tó mọ́ mi lé ni o ojúmọ́ re ni ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ re ni. Ẹ̀sìnkàtí tó ṣe fi hù. Alálà ó máa ti gbére tuntun dé. Ẹ̀sìnkàtí tó ṣe fi hù alá o. Alálà ó máa ti gbére tuntun dé. Wọ́n pè yẹn ní fọ́nkì bùkì, ìjọ ṣe fi hù ni. Funky booty, ìjọ àwọn Suzy ni. Everybody dance. Everybody dance. Fuji Cardoso is my identity. Thank you. Oya, lọ́wọ́ mi kò dá mi mọ̀, kó tó lè máa bá mi ṣe. Torí pẹ́ni tí o jà. Kò lè má ṣe bí o ṣe. Torí pẹ́ni tí o pọ̀. Kò lè má ṣe bí o ṣe. Ẹgbẹ́ náà ara mi àlàwọ̀ adé. Ẹ má jẹ́ kó di kó lè ijó olókodo tí ó ní ṣe ijó ṣọ̀díbọ̀ ń bọ́ kọ́dí. Olómele kó má fast jù. Ọ̀tọ̀ ní nílé láàlejò, ọ̀tọ̀ ní kó yájú. Ẹ jẹ́ kó wà lórí ìtẹ́ḿpò bí ìta àwọn tó kọ́ṣẹ́ nílé ìwé. Ẹgbẹ́ ọlọ́rọ̀ láwa yìí ògùn mọ́ déédéé. Ọ̀ríjìnà bàbá ọkọ̀ ṣe fi ló ń kọrin lọ́wọ́. Ògùn sára dọ̀la yìí làwọn ṣe. Madam Saramatu mi, Abeni Adé mi, Hasan Adenuga, Ṣàngódé yìí, ọmọọba Elénúà. Ọdẹ omi wọ́dà ṣáìdì wọn nù wọn lólò láyé. Alájà Kálẹ̀tù wáyàbá lóògùn ọmọ òkú ni. Bísírìyù Adékúnlé ọmọ Ṣàngódé yóò ọmọ òkú ló jẹ́. Ajamu tíátù Àdùnní Adé mi. Olórí Adé ní pẹ́bí àti Yábọ̀ Òde ní iná ìmọ̀ àti Kẹ́mi bébí ìra mọ́ta àti Gbàdé Bàdé tutù àdàràn ilé àṣù ara wa ni. Bókú bá ti kú. Ẹjọ́ àṣálẹ́ wọn ni. Wípé ká ṣókù ìyẹn náà fi máa mọ̀ bọ́mọ tó fi sílẹ̀ bọ́n ṣe lè tó Àlàó Adé. Èèyàn tó bá ń ṣòkú òbí ẹ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́ Yorùbá máa ń rò pé
kò lọ́mọ láàyè ni ó dẹ̀ bímọ kò bímọ tó lówó kò bímọ tó là kò bímọ tó níláárí. ṣùgbọ́n níbi tó bá ti ń ṣọ́kù tí wọ́n bá rí gbajúmọ̀ eléré wọ́n máa ń mọ̀ pẹ́ni tó kú ó fọmọ sílẹ̀ tó yẹ kóróró. ajá Sàrámọ́tù mo bá ẹ dúpẹ́ dúpẹ́ dúpẹ́. Èní ní 25 of January 2020 ọdún tó ń jẹ túwó ẹni bá ń jẹ túwó lọ́dún yìí á lówó lọ́wọ́ gidi gan túwó 2020 ọdún túwó. kúnlẹ̀ àwálé ayé o a sọ pé a fẹ́ dàgbà àdàgbà tún ara mi à ń tọrọ kú ìgbà tó bá ti pẹ́ ẹnu ò jẹran mọ́ ìgbà tó bá ti pa wọn ò gbé mọ́ ẹsẹ̀ ò lè rìn náà mo gbà wọ́n tájọ́ ń ṣẹgbẹ́ tájọ́ ń lọ sóde gbogbo wọn ti kú tán ọmọ ń sá fún yàn ìyàwó lé o ó ń kanra mọ́ ọyàn aláwo ìgbà wo lèèyàn ò ní tọrọ tóun bá tiẹ̀ lè kú ó tètè sí bàbá rábíà. ọmọdé tó kúlé èèyàn ló ń sunkún èèyàn ló ń ṣàánú èèyàn gẹ́gẹ́ sí èèyàn ló ń sanwó èèyàn ṣé ká dàgbà alàgbà ká tó kú àbí ká kú lásìkò tí ó yẹ ni èwo ló dá bàbá rábíà. èèyàn bá kú lásìkò tó yẹ kó yẹ ni kì í ṣe pé ká kú ní 50 ni mo ń wí aláwo bí n bá lo 80 ó tó mi. torí pé tẹ́mi bá lo 80 ọmọdé kúnlé látìgbà tí mo ti ń kọrin tí mo ti ń lora mi àti lọ́sàn-án àti lóru àti lórí stéèjì àti ní kọ̀rọ̀ àti ní gbangba sódìgbà tí n bá wọ lẹ́nu kí n tó kú sódìgbà tákùrọ̀bà kò bá ṣiṣẹ́ mọ́ torí mo rí bàbá 80 yàrá o tó ṣẹ̀ṣẹ̀ fóbìnrin tó bá di gbé èèyàn ò lè lọ patí mọ́ àwọn ọmọ tó fi sọ́dọ̀ èèyàn wọ́n ń kanra wá ní bàbá yìí wàhálà ó ti pọ̀ èèyàn wá dẹni tó ń jókòó síwájú ta tí ń wá gbádá tí ń ṣí gbogbo láǹgbà sàálẹ̀ èmi ò fẹ́ 120 mi ò fẹ́ 150 mi ò fẹ́. bàbá rábíà tí ń bá dàgbà bọ́lá ń bá sọ́mi ju 80 lọ àlàwọn adé gẹ́gẹ́ sí mi ò fi bínú mo mọ iye ọjọ́ orí mi mo mọ iye tó kù fún mi ká ṣẹ̀sìn ká má ṣẹ̀sìn tàbákú tán ká ṣẹ̀sìn ká má ṣẹ̀sìn tàbákú tán. à ń gbàdúrà ká dàgbà sódì bàtà bá dàgbà tàbá ń ṣu sára. wọ́n forí ṣe wá sí fún gbogbo ọmọ aráyé Àlàó mo fẹ́ ṣe tírà kan tírà ikú àwàyé ikú wò sí bí n bá rántí ikú o ẹ̀rù ayé àbá mi gẹ́gẹ́ bàbá oko àgàgà
láti bí ọjọ́ Monday tó kọjá lọ àyà mi ń já ẹ̀rù bá mi mo rí bí kú ṣe ń pani bàbá oko torí níjọ́ Monday gbàrà tí mo jíṣẹ́ fíhù bàbá oko ọ̀gá National Union gbogbo Èkó MC Musiliu Wolu ọmọ igbákejì ẹ̀ ọmọ ìyá mi ni ọmọ agboolé mi ni ẹbí mi ni kò síìkì wọ́n kàn pè mí lówùrọ̀ ọ̀pọ̀ ti jáde láyé ṣọpẹ́ ní 28 tó kọjá lọ mo kọrin fún ìgbà tó di Friday ìjẹsàn ó pè mí oníṣẹ́fẹ́ àlàó láìpù tó ṣe ní 28 àti rí mo ní bàbá tó bá di Monday wọn á kó wá kúnlé Tuesday ọjọ́ Tuesday yẹn náà pè mí pọ́nkú àyà mi já ẹ̀rù bà mí ẹni tí ò ṣàárẹ̀ tó kú ẹ tún wo tọkọ olóyún ọkọ olóyún lọ sí Ìsẹ́yìn kúnlẹ̀ ìyẹn níjọ́ Tuesday tó kọjá èmi lọ bá tí mo dé nínú ọtá ẹ̀ tí mo sùn lájọ sùn sí àjọ jẹun ní ìgbà tó dalẹ̀ tájọ́ ń ṣe fàájì mo wá sọ fún mo lọ́kọ olóyún fún mi ní ta pọ́npọ́n ó wá lọ sí búùtù ó kó gbogbo búrọ́dọ̀tì tó ń ṣe ó fún mi ní ìrẹsì ó fún mi ní gàrí ọkọ olóyún fàjíkì ó fún mi ní gbé bọ́ọ̀dì yẹn ó fún mi lóríṣiríṣi fàjírò gbogbo oríṣiríṣi ó tọ́ríṣi méjì ìlà tó fún mi mo wá kó sẹ́yìn mọ́tò mo kò lọlé ó wá lóhùn lọ iléeṣẹ́ òun lábẹ́ òkúta ìgbà tó dàgó 4 ọ̀sán wọ́n pè mí wọ́n ní wọ́n yìnbọn fún àbáyé iná ọkọ̀ ooo kúnlé ṣe báyé iná ní aláwo ẹ̀dọ́ náà kí làwọn ṣe láyé náà ṣáwá sunkún ara wa ni bó lówó wá kú ó lè jásìkò tówó bá ń dé lèèyàn máa kú gbogbo yín ẹ bá mi ṣàmì àdúrà yìí o ẹ ò ní kú bí ìrèké ẹ ṣàmì àsìkò tí ìrèké ń dùn ni wọ́n ń gé a ò ní kú bí ìrèké o bàbá ráfíà ẹni máa kú àdàrúgbó ẹni máa kú àdàrúgbó ọkọ lóyún wọ́n máa ń ṣàdúrà bàbá ráfíà bọ́lọ́wọ́ má jẹ́ àparí iṣẹ́ wọn sí títì abẹ́rí ní àwòkúkú mọ̀bí tó ti wá bóyá wọ́n pa bóyá coincident aṣáàmọ̀ pé èèyàn ló pọkọ lóyún ọmọ kékeré ẹni kò tí ì dàgbà tó bá bẹ̀rẹ̀ sí sọ ẹ máa gbọ́ èjì ẹ̀ 40 something ló lò láyé bàbá ráfíà pẹ̀lú gbogbo bọ́lọ́wọ́n bá ṣe kẹ́ ó fi gbogbo ẹ̀ sílẹ̀ bóyá ló ti bímọ tó dàgbà bíi bàbá ráfíà ó mà ṣe o Adékúnlé ẹ jẹ́ kí n padà sórí ọmọ olókùú ìyá tí ń lo 101 kó tó kú bàbá mo fi 10 kún ẹ̀yin kan á lo 110 kẹ́ tó kú. Bìsìríyù ló sọ pé ó ní gbogbo bí wọ́n ṣe pọ̀ tó lágbo yìí nígbà tó fẹ́ pè mí lérelére mo ní kó fún mi lẹ́ni 10 tó máa náwó kí n tó wá ó ní kí n gbàgbé àtẹ̀yìn ogún o àtẹ̀yìn ọgbọ̀n ó ní bó wọn láwọn ọba òun á dà gbé mo wá ní ṣẹ́mi yín kó bàbá ní kí n fìyẹn lẹ̀ èmi bìsì. èmi apálára o èmi ìgúnpá nìyẹn kan ó ní èmi apálára bìsì èmi gbàgùdádò oríkodò rẹ ní owó ò jẹ bó o ṣe ó jẹ apálára. ó ní èmi Ògúndábèdé olórí olè abojú kókókókókókókókó Ògúndábèdé olórí olè abojú kókókó èjì ni mo pè
èjì èjì ni mo pè kó gbé ẹ sówó. mo bá dọ́gbé ọyẹ kú o ó ní ikú ti yẹ lórí ẹ òwe. èsì dọ́gbé ọyẹ kú. ọ̀rẹ́ dọ́gbé ọyẹ kú o. ó ní ikú ti yẹ lórí ẹ òwe. bí sì rí iyù mi o. nínú orúkọ ẹ̀ tó ń jẹ́ mo ti rí bí méjì ìdájọ́ ń jẹ́ Adékúnlé nìwọ Adékúnlé lèmi ìṣẹ̀bí tó bí mi sáyé Ògúndábèdé ni olórí olè abojú kokoko ó rẹ́dìyẹ lẹ́dìyẹ ó fi ṣata ó fàjẹ ẹlẹ́dìyẹ ò gbọ́dọ̀ wá kò gbọ́dọ̀ pariwo kò gbọ́dọ̀ lọ́gùn kò gbọ́dọ̀ wò ẹdìyẹ ló rìnrìn kúrìn ẹdìyẹ ló lọ bí tán òòràn Ògúndábèdé olórí olè abojú kokoko apálára o apálára o ọmọ Adénúgà o apálára o ìgúnpá mà ní iye kan apálára o Adékúnlé mi bìsìrì yù okùn ìdèlé mọ́ mi yẹn. ọmọ Sàrámọ́tù mi èyí tó kú ọmọ màmá 101 aláṣẹ Ìmẹ̀dùàró hotel aláṣẹ Nuga hotel mi building contractor ó gbó kó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  wọn mo tún lórúkọ mi èmi ó gbó kira òun gbó kókókókó ó gbó kókókókó ó gbó kókókó ó gbó kírákírá nkọrin kí bàbá yẹn ó gbó kókókó èmi yóò gbó kírákírá nkọrin bí Sìríyù àjọ lórí ọjọ́ èdìbí sí tètè náà lórí kókó méjì sí ẹ̀yin lẹ́ni gbogbo owó lẹ̀ máa ná kábíyèsí ọba ń kí ẹ o bíbí Sìríyù bá sọ pé kò sówó irọ́ ló ń pa. kábíyèsí yóò ní ìbáfò kábíyèsí yóò ní ìbáfò wádìí apẹ́ lórí. babaláfíà Sìríyù ti sọ pé tóun bá kọ́kọ́ fẹ́ jó owó yìí mẹ́fà lòun máa ná tóun bá tún padà wà mẹ́fà tóun bá tún padà wà mẹ́fà déédé sí babaláfíà. bí Sìríyù ni o ọmọ Adékúnlé ọmọ Adénúgà ọ̀rẹ́ ẹnjìníà mi. ẹ̀rọ ẹnjìnìà Olú ọkọ̀ Bọ́láńlé bèbí mi Mọ̀dínà ọkọ̀ Bísọ́lá mi Hùsẹ́nà ọkọ̀ Fúnmiláyọ̀ bàbá Mojí bàbá Ayọ̀ mi kú bàbá Adédọ̀yìn bìsì bàbá Adédọ̀yìn bìsì bàbá onílé yamiyami ẹni bá gbọ́ òkú aṣáájú ẹ̀ kú ẹni bá gbọ́ òkú alọ́kọ̀ọ́kọ́ kiri kú. èmi ti mọ Sìríyù ti pẹ́ èèyàn léjì kò ní jọ́sí. òun pẹ̀lú kábíyèsí Èjìgbò olólùfẹ́ borí pẹ́ borí bá pẹ́lẹ̀ adìrẹ Sìríyù ooo. èèyàn wà sómi plaza mi ṣeun obi sí o. èèyàn wà sómi plaza mi bí sí o. kò ní bàjẹ́ fún ẹ láéláéláéláéláéláé. BBC bá sọ pé kò sówó irọ́ ló pa. torí àwọn ayáwó máa ń sọ ní.
olùkẹ́mi wá sí mi o bisiri mi báàmì bisi àwọn tó ń wòran wọn ń kà wọ́n wò bóyá ẹ máa mú lè rí iṣẹ́ méjì lẹ́sìnà ó kù mẹ́rin ẹjọ́ ẹ torí ọlọ́run ọba ẹjọ́ mú lè rí ẹ̀ṣẹ́ kò ní sọ́kù ya ẹlẹ́ẹ̀mejì tó lórin bá lọ sí patí tó bá níṣẹ́ agbódùn kì í ṣèrò ni wọ́n ń wí tá a bá ló dùn wọn rówó pani ẹ jẹ́ ká gbò yìí ó dùn mo lọ sí patí kan lànà 2 million ni mo pa ẹ jẹ́ kí n gbé jùrú ẹ lọ lé ní o pásítọ̀ má jẹ búrẹ́dì bísí mo ń fojú kan wo ẹ mo ń fojú kan gbàdúrà. mo ń fojú kan wo ẹ mo ń fojú kan gbàdúrà. ẹ wọ ọmọ olókùn owó bísí ìhù tó náwó. ọmọ olókùn owó bísírí ìlú náà ó. ẹ máa wọ ọmọ olókùn owó ọmọ olókùn owó bísí ìhù tó náwó. ọmọ olókùn owó bísírí ìlú náà ó. èwo lọ́ọ̀yà tó gba yìí tó dúró gírí akọniwájú adájọ́ àmọ́ òfin ti kì í lu òfin tó ń dìfẹ́ǹdì òfin tó bá fẹ́ talé ó fẹ́ talẹ̀ tó bá lẹ́jọ́ kó gbé lọ. lọ́yà tó ń fadájọ́ ṣakọ̀ Williams onomi lówó lọ́wọ́ ẹ wo lọ́yà tó rí ṣe wíìlì ẹ wo lọ́yà tó rí ṣe wíìlì o wíìlì mi Williams náwó ṣẹ́fíù ẹ wo wíìlì mi Williams náwó aláwo barista lọ́yà ló náwó Williams ní o ṣeun barista lọ́yà mi náwó ọkọ pẹyẹ mi lọ́yà Williams iná ọkọ pẹyẹ mi lọ́yà Williams iná barista lọ́yà wìlí o wìlí wìlí o wìlí barista lọ́yà ẹ o barista lọ́yà kólórí kò dúró kólórí kò dúró kólórí kò dúró kólórí kò dúró ọ̀tá ò lè gbọ́ pé Williams mọ̀ wá o kólórí kò dúró. Ajikata Ademi, you know. Oku ìnáwó mi kaka. Engineer Banji know. Waso Plaza mi know. Engineer Banji mi. Engineer ọmọ Bankole. Engineer Banji mi. Engineer àti Bankole náwó Àlàó ogun lè kàdó sómi. Kò sí ọmọ Bankole. Banji Engineer mi o. Àwọn eléyìí yà wà láwọ́ àdé mi ikọ́. Èèyàn Kàndóso wà láwọn adé làwọn wọn fẹ́ràn orin bàbá rábíà. Banji ọlọ́run fàyè gbà wá òwe. Àkíkí olúwa fàyè gbà mí òwe. Ọlọ́run fàyè gbà mí òun àṣọ. Olúwa fàyè gbà wá òwe.
mọ́tò oníkún káyé máa gbàdí rẹ̀ fà ọkọ̀ oníkún kọ́ máa fàyè dí rẹ̀ fà sílẹ̀ o ọlọ́run fàyè gbà wá ó wá so o. ọlọ́run fàyè gbà wá o ọlọ́run fàyè gbà wá o ọlọ́run fàyè gbà wá o ọlọ́run fàyè gbà wá o. ọkọ̀ oníkún káyé má gbàdí rẹ̀ fà ọkọ̀ oníkún káyé má gbàdí rẹ̀ fà títí. ọlọ́run fàyè gbà wá o. Wàsó plaza ó náwó ṣọ́ọ̀fì ìwúwo wọn lọ. ẹ wo Wàsó plaza mi náwó Wàsó. ẹ má ṣe lérè dá lápè ẹ̀dẹ̀ lérè nú. ẹni bá kówó dání tí ò ná ó fẹ́ ṣe lérè dá lápè ni. ẹ wo mi ṣẹ́fíù ni mò ń jẹ́ o. bàbá oko lórúkọ ìnagijẹ sílẹ̀ tó fẹ́ mọ̀ ẹ̀mí lágbára orí. ọmọ mọ́gàjì àkìkì yóò ṣe wọn Miriam àfijù kọrinkọrin oníwákàtí olórí gbígbé international producer àríyọ èèyàn fàdíkì gbogbo yín ẹ ṣe ẹkú àpọ́nlé gbogbo wọn ti ń padà rè kó lé. àwọn èèyàn bí sì rí ìyù wọn náwó. àwọn èèyàn bí sì rí ìyù ní o. sórí kí ají ṣàfẹ́ mi o. èyí fújò ní Òjàgùnmólú. aláṣẹ kọ́nà píìsì òtẹ́ èyàn adẹnuga mi òbíìsì o. Jàgùnmólú alárọ̀ Ògúnmọ́dẹ́dẹ́ mi ẹ̀pẹ́. Jàgùnmólú alárọ̀ Ògúnmọ́dẹ́dẹ́ mi ẹ̀pẹ́ o. aláṣẹ kọ́nà píìsì hotel. ta ló bá mi rí Sẹ́ríkì? ọ̀ ta ló bá mi rí Sẹ́ríkì? tẹ́ ò bá tẹ́ wá mọ́lù ṣe olè làlùjọ ni. ta ló bá mi rí Sẹ́ríkì? 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 wọ́n lágbà kí n bẹ̀ nítòsí. ẹgbẹ́ àlárọ̀ èèyàn kan jẹ́ àmì inú mi òkúrin dé. amọ̀wọ́ ìdá rẹ̀ kìtọ̀ àgbà kí. ìyálàjẹ mi níjọ ọ̀gá orílẹ̀ ńkọ́ Fọlákẹ́ bèbí mi sì ti. ayé ẹ̀pẹ́ alárọ̀ Ògúnmọ́dẹ́dẹ́ ẹ̀pẹ́ alárọ̀ Ògúnmọ́dẹ́dẹ́. akẹ́mẹ́ bèbí mi ò sì ti. ọmọ alálùbáríkà Fọlákẹ́. Abẹ̀pá ló fi ẹ̀ joyè ìyálàjẹ. aya wọn lẹ pẹ́ àlárọ̀ ọmọ Ògúnmọ́dẹ́dẹ́. Fọlákẹ́ mi àgbẹ̀sà tó tún taṣọ.
tẹ́ bá fẹ́ ra kó òkè lórí. Fọlákẹ́ olówó Dubai ó wá. Fọlákẹ́ olówó Dubai. Fọlákẹ́ olówó Dubai ó wá. Fọlákẹ́ olówó Dubai. Ẹgbẹ́ láwọn àtàgbé nkọrin àfọ́. Fọlákẹ́ bèbí mi sùn ìtìlẹ̀ rí yẹn. Ìyálàjẹ́ òkàrẹ́ rọra fẹ̀sọ́ máa jó. Ìyá owó lẹ́rí yẹn. Fọlákẹ́ bèbí. Ìyálàjẹ́ àjàó. Ìyálàjẹ́ abẹ́pá. Àfọ̀ Fọlákẹ́ mi o. Àfọ̀ Fọlákẹ́ mi o. máa rọ́ sí wọn lọ́rùn ṣe o. Fọlákẹ́ ọlọ́yàyà o. Máa rọ́ sí wọn lọ́rùn ṣe o. Fọlákẹ́ bèbí ọmọ rẹ̀. Ọmọ tó fojú jẹkùn kò fi gbẹran jẹ. Fọlákẹ́ bèbí ọmọ rẹ̀. Ẹ máa wo ìyàwó ẹ̀gbẹ́ o, ẹ̀gbẹ́ àlárọ̀. Fọlákẹ́ bèbí ọmọ rẹ̀. Máa rọ́ o. Máa rọ́ sí wọn lọ́rùn ṣe o. Fọlákẹ́ o. Fọlákẹ́ o. Kúnlé Fọlákẹ́ ọlọ́yàyà o. Máa rọ́. sí wọn lọ́rùn ṣe. Fọlákẹ́ bèbí ọmọ rẹ̀. Àbúrò màmá ṣeun. Jésù mi ṣeun ṣeun, Olúwa mi ṣeun ṣeun. Jésù mi ṣeun ṣeun, Olúwa mi ṣeun ṣeun. Máa kọ́ aleluya máa gbéga, ọwọ́ mi lókè gánga. Máa kọ́ aleluya máa gbéga, ọwọ́ mi lókè yáyá. Jésù mi ṣeun ṣeun. Olúwa mi ṣeun ṣeun. Jésù mi ṣeun ṣeun. Olúwa mi ṣeun ṣeun. Jésù mi ṣeun ṣeun. Olúwa mi ṣeun. Abẹ̀rẹ̀ mọ́lẹ̀ máa gbé ká máa gbé Jésù mi ga. Báwa aleluya rẹ̀. Bàtà aleluya rẹ̀ gbẹ̀gbẹ̀. Jésù mi ṣeun. Ọlọ́run mi ṣeun ṣeun. Àfọ̀ Fọlákẹ́ mi o. Ọmọdé yìí o. Fọlákẹ́ mi o. Ọmọdé yìí o. Fọlákẹ́ mi o. Àfọ̀ Fọlákẹ́ mi o. àfọ̀. Fọlákẹ́ mi o. Ẹ má ṣiyèméjì, ẹ má ṣiyèméjì o. Èmi Ṣẹ̀fíù ló ń pèdè, ẹ má ṣiyèméjì o. Ẹ má ṣiyèméjì, ẹ má ṣiyèméjì o. Ẹ má ṣiyèméjì, ẹ má ṣiyèméjì o. Èmi Ṣẹ̀fíù ló ń pèdè. Ẹ má ṣiyèméjì o. Gbèjè sí ẹ má ṣiyèméjì, ẹ má ṣiyèméjì o. Ẹ má ṣiyèméjì, ẹ má ṣiyèméjì. Ṣẹ̀fíù ló sọ̀rọ̀, ẹ má ṣiyèméjì o. Ẹ má ṣiyèméjì, ẹ má ṣiyèméjì o. Ẹ má ṣiyèméjì, ẹ má ṣiyèméjì o. Èmi Ṣẹ̀fíù ló sọ̀rọ̀ o. Ẹ má ṣiyèméjì o. Ṣẹ̀fíù ni mò ń jẹ́ o. Bàbá oko lórúkọ ìnagijẹ. Èwo lẹ́dún fẹ́ mọ̀, èmi lágbára orin. Ṣẹ̀fíù ni mò ń jẹ́ o. Bàbá oko lórúkọ ìnagijẹ. Èwo lẹ́tún fẹ́ mọ̀, èmi lágbára orin. Torí ṣe bí sírí ìyù la ṣe wá bí. Bàbá ìlẹ́jì kò máa wọlé máa rọra. Bàbá Mojísọ́lá ló gbé wa débi.
ọba mọ̀rúfù wọjọ́ làǹkọ́. eléjìgbò mẹ́kùn eléjìgbò mẹ́kùn. dálọ́bà mi róye ọjọ́ ọ̀la eléjìgbò mẹ́kùn. eléjìgbò mẹ́kùn eléjìgbò mẹ́kùn eléjìgbò mẹ́kùn eléjìgbò mẹ́kùn. dálọ́bà mi róye ọjọ́ ọ̀la eléjìgbò mẹ́kùn. èèyàn bìsí ní ihò ní gbogbo wọn. ìṣe lájọ àlejò ipò. jẹ́jẹ́ sí ìṣe lájọ àlejò ipò. bàbá olóyè. bàbá náwó wa lára wo ṣẹ̀fíù bàbá oko. bàbá náwó wa lára wo jẹ́jẹ́ sí bàbá oko. ọmọ lálùbáríkà mi ò ṣeun o bàbá mi. ọba john là ń kọ́ mọ́fì. èmi àtàwọn bàbá yìí àti bìsìrì ìhù àti mọ́ra tipẹ́. léjìgbò ni gbogbo wa ti jọ ń ṣe kádò sòdè kúnlé. ọ̀jẹ̀ pàkú kálẹ̀ gbogbo ìjìgbò. ọ̀tẹ̀ pàṣọ ń gbóhùn mi gbogbo ìdìgbò. wọ́n máa bá yọ̀ wá jẹ́. wọ́n máa bá yọ̀ wá jẹ́ o. gbégúnlé kọ́ máa bá yọ̀ wá jẹ́. ọba àjèjì gbogbo èjìgbò gbogbo àjèjì tó bẹ̀rẹ̀ lẹ́jìgbò ọba yín rèé. táyé lolú ọmọ ọba tó kí èjìrọ ọmọ ọba tó kí èjìgbò ní gbogbo wọn ti wá.